ọmọ ogun jọbi ayaba ń bọ̀ Olúwaṣeun oníwọ̀n kẹ́sí lọ́wọ́ Olúwaṣeun ìgbé ayé rẹ̀ ò ní bọ́ máa ráyé nínú ọdún ẹ̀ lóde tá a fi ń perí rẹ̀ wọn ò pè ọ́ síkú wọn ò pè ọ́ sárùn mo pè ọ́ kó lówó mo pè ọ́ kó lọ́lá o mo pè ọ́ kó gbélé ayé ṣeun rere ikú tó yáwó nípa àrùn nígbé òde lágbọ́ Ọlọ́run ọba onímọ̀ ìbànújẹ́ ìbànújẹ́ onímọ̀lẹ́ rẹ̀ láṣẹ Ìdùmarè lókè Olúwaṣeun màmá Anjola mama James Ọlọ́run ò nípa ọlẹ́kún lórí ọmọ Ọlọ́run ò nípa ọlẹ́kún lórí iṣẹ́ rẹ̀ lágbọ́ Ọlọ́run ọba àṣeyí ṣàmọ́dún nínú owó nínú ọlá nínú ètè ikú tí ń ṣe balẹ̀ wòrò Olúwaṣeun orí bí mo ti ń pẹ̀rí rẹ̀ wọn ò mọ̀ dédé mọ́ pé ọ́ Olúṣẹ́gun Àkàndé àti mọ́mí bí ọ̀rẹ́ rẹ̀ àwọn méjèèjì ni wọ́n ní mọ́ kìyọ̀ Olúṣẹ́gun Àkàndé ní èèyàn dáadáa ni ó nínú rẹ̀ mọ́mí bí ní aláyé rẹ̀ ni ọ́ àdóhùn bá rìn àdóhùn bá tán àdóhùn bá rí mọ́tò ṣe àwọn méjèèjì náà ní mọ́ kìyọ̀ bí wọ́n ti ń kí ládéládé wọ́n ní mọ́ sàọ́ bí wọ́n ti ń sa lóyè lóyè wọ́n wá tún ní mọ́ kìyọ̀ rẹ̀ lé àwọn bàbá rẹ̀ ibẹ̀ ló ní sílẹ̀ àwọn ọkọ rẹ̀ Ìjẹ̀bú sá ní ilé o Ìjẹ̀bú wá di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ Ìjẹ̀bú mẹ́rẹ́ níwà wọ́n mo bá ń dá o ọmọ olú ìwà alágẹmọ mẹ́rìndínlógún ni ọ́ wọ́n mọ alágẹmọ òfìyọ̀wọ̀ ọ̀yọ̀wọ̀ ọlọ́dún sọ ní wọ́n pé tiwọn lórúkọ tó wù wọ́n o Olúwaṣeun ẹ̀yìn ṣe ètì yín ẹ pè é lọ́dún àgẹmọ nínú ilé bàbá rẹ̀ ni wọ́n ní bó bá wù Jẹ̀bú àwọn ní ẹ̀ ní wíníwíní bó bá wù Jẹ̀bú àwọn tí ẹ̀ ní wíníwíní bó bá tún wù Jẹ̀bú afẹ́ni rẹ̀ tó kù sọ́dún alágẹmọ wọ́n máa lágẹmọ bí ìjọ wíní wíní nínú ilé àwọn bàbá rẹ̀ ni olówó ìṣẹ̀ǹbáyé tó dé o olówó ìṣẹ̀ǹbáyé kó wọ́ ohun tó gbòde kó tó dowó tẹrú kó tó dowó tọmọ òòṣà òkè jẹ́dá bí onílé bàbá rẹ̀ ni wọ́n fi ń pé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó ìgbà Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lọ lọ́wọ́ o Olúwaṣeun àṣẹ ìṣàmọ́dún lágbọ́ Ọlọ́run wọba òwò sátì mọ̀ pé mi náà ni èmi ni àkègbò ló kọ́ méjì àgbẹ̀nìjẹ́ bó bá jọ ní kékèké o kò sẹ́yẹ tó lè bá parọ́ ké nínú òkú èmi làkàn kẹ́ẹ̀ṣáta o wọ́n mẹ́yìn ilé àkóbí sẹ́sẹ̀ ọmọ arójó Ìjẹ̀bú ní mi ọmọ eré níwà ó tún déjọ́ mi.